ọba òkè má gbani kó ṣàánú fún ni. Àwọn obìnrin orílẹ̀-èdè Kenya ti fárígá o. Wọ́n láwọn ò bímọ mọ́. Ṣe ni wọ́n ń so ilé ọmọ wọn pa. Ìdí tó fi ń so pa rèé o. Nílẹ̀ adúláwọ̀, ṣe bí ẹ̀bùn pàtàkì lọ́mọ bíbí. Wọ́n á sì máa sọ pé béèyàn ò bá tí ì bímọ, wọ́n á ní kò pé láàrin ẹgbẹ́. Ọlọ́mọ kan gan-an wọ́n á ní kò kúrò lágàn. Ṣùgbọ́n nǹkan tó wá yanilẹ́nu ni pé ní orílẹ̀-èdè Kenya tó jẹ́ ilẹ̀ aláwọ̀ dúdú èèyàn dúdú, wọ́n ti ń fi ojú mi wo èrò kábímọ yìí o. Àwọn obìnrin Kenya ti ń kẹ̀yìn sí ọmọ bíbí báyìí. Wọ́n ń so ilé ọmọ wọn pa kí wọ́n má bàa lóyún ni o. Kódà iṣẹ́ abẹ tí wọ́n ń ṣe ló ń pè ní tubal litigation. Iṣẹ́ abẹ yìí wọ́n máa ń fi dí ojú òpó tó yẹ kí àtọ̀ ọmọ ọkùnrin gbà wọ ilé ẹyin ọmọ obìnrin kóyún bá lè dúró. Wọ́n ti so pa o. Oyún ò lè gbàbí kankan wọlé o. Láàárín ọdún 2020 sí ọdún 2023 ó kéré tán 16,000 obìnrin láti ìlà oòrùn Áfíríkà ni wọ́n ṣiṣẹ́ abẹ yìí, gẹ́gẹ́ bí iléeṣẹ́ elétò ìlera Kenya ṣe sọ. Ohun tí wọ́n kọ̀ ṣáà ń sọ ni pé àwọn fẹ́ so ilé ọmọ àwọn pa ni, àwọn dẹ̀ fẹ́ sinmi. Ọ̀nà pọ̀ tóbìnrin fi lè dá sí ìlọsíwájú ayé, kì í ṣe nípa ọmọ bíbí nìkan. Àwọn ò kàn lè máa bímọ ṣáá. Nǹkan míì wà táwọn fẹ́ fi lé ayé àwọn ṣe. Àbẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ yìí wá lágbára báyìí. Àwọn dókítà tí wọ́n lọ ń bá pé àwọn fẹ́ so ilé ọmọ wọn pa, ṣe ló ń pàrọwà fún wọn pé kàn jọ̀ọ́ kó má ṣe é, torí pé ẹ̀bùn pàtàkì lọ́mọ bíbí látọ̀dọ̀ Elédùà. Bó bá wá di pé o pàdé ọkùnrin tó nífẹ̀ẹ́ lọ́jọ́ iwájú ńkọ́ tó fẹ́ bímọ, kí ló fẹ́ ṣe? Àwọn obìnrin yìí sọ pé rárá o, àwọn ti rò ó síwájú, àwọn ti rò ó sẹ́yìn. Kò dájú pé òun fẹ́ pàdé ẹnìkan bóun ti ẹ̀ ṣe wà yìí, òun fẹ́ so ilé ọmọ òun pa ni. Kódà wọ́n ní gbogbo àwọn obìnrin tán láwọn fẹ́ so ilé ọmọ àwọn pa yìí, wọ́n ń sọ ni pé ọmọ nìkan kọ́ lobìnrin fi ń dá sílé ayé. Obìnrin ọ̀dẹ̀ wáyé láti wá bímọ nìkan. Èwo lọmọ yọyọ ńlé aládìí? Àwọn ò fẹ́ gbogbo yẹn o. Àwọn fẹ́ sinmi ìgbésí ayé àwọn ni, káwọn gbádùn ẹ̀mí àwọn. Àmọ́ ṣé ẹ mọ ohun tó ń bani lẹ́rù nínú ọ̀rọ̀ yìí? Bọ́ bá ti so ilé ọmọ yìí pa, gbére ni o, ṣòkòtò wèrè kò ṣeé tú o. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, orin wo la fẹ́ kọ sí gbẹ̀du yìí? Ṣá máa sọ pé ọ̀làjú ló dé ni? Àbá máa sọ pé ẹ ti ẹ̀bí kan náà kẹ́ tó solé ọmọ pa? Àmọ́ àwọn arábìnrin tó ń solé ọmọ wọn pa yìí, wọ́n ń sọ pé àwọn làwọn mọ ohun tójú àwọn ti rí o. Àwọn làwọn mọ ohun tí àwọn ti gbọ́ o. Àwọn dẹ̀ làwọn mọ ibi táwọn ti ń bọ̀. Ẹni tí ò mọ ibi táwọn ti ń bọ̀ ò lè dá wọn lẹ́jọ́ ibi táwọn gbé dé o. Bẹ́ẹ̀ béèyàn bá rò ó lọ síwájú rò ó lọ sẹ́yìn, ẹni solé ọmọ ẹ̀ pa àtẹni tí ò solé ọmọ ẹ̀ pa, gbogbo wọn bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ wọn, wọ́n lé sì tó máa fún yín o. Kí lẹ wá rí sọ̀rọ̀ yìí? Ṣọ́làjú ni? Àbáwọn obìnrin ti wò ó pé káwọn fi ọ̀nà míì fi máa jẹ́ kí ilé ayé nílọsíwájú, àbí wọ́n kàn tiẹ̀ fẹ́ sinmi, wọn ò fẹ́ máa ṣe wàhálà ń bímọ àbá ń tọ́jú ọmọ. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Èwe ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu, ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 091
050491169 OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ̀ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlìyàn wa, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí, ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.